ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ tá a rò pé ó ti kúre wérégbò kò mọ̀mọ̀ kúre wérégbò. Aare Gani Adams ó mọ̀ tó ti gbé olóyè Sunday Igboho ó tó ti gbé lọ sí ilé ẹjọ́ appeal court o. ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé pàápàá jùlọ ẹ̀yin ọmọ Yorùbá tàtà níbikíbi tẹ́ ẹ ti lórí ọ̀fẹ́ tẹ́ ẹ ti ń gbómi ọmọ yín àbúrò yín Kúnlé Ìjẹ̀ṣà. Ẹ jẹ́ kí n tó dá yín sí ọ̀rọ̀ kan pàápàá jùlọ ẹ̀yin ọmọ Yorùbá tàtà káàkiri gbogbo àgbáláyé. Rògbòdìyàn tí ń lọ láàrin Gbe Gani Adams àti olóyè Sunday Igboho, ọ̀rọ̀ tá a rò pé ó ti kúre wérégbò, ọ̀rọ̀ ẹ̀ mọ̀ tó ti Gbe Gani Adams mọ̀ tó ti wú ọ̀rọ̀ yìí jáde. Tẹ́ ẹ̀ bá gbàgbé bíi last 2 months ni Gbe Gani Adams ló gbé ẹjọ́ kan tó ń lọ láàrin olóyè Sunday Igboho àti Gbe Gani Adams náà gbé lọ sílé ẹjọ́ nìbàdàn. Ọ̀rọ̀ yìí tó yẹ ká ẹ lọ sẹ́tù láàrin ara yín ni ọmọ Yorùbá sọmọ Yorùbá tán dẹ̀ dá ẹjọ́ náà nù. Ẹ má gbàgbé pé olóyè Sunday Igboho ó wá sílùú Ọ̀yọ́ láìpẹ́ yìí ìyẹn nílùú Ìbàdàn tó sì dé àwọn ibì kan tó yẹ kó dé, ṣùgbọ́n fọ́nrán kan mà ló mọ̀ tó jáde ṣé ní Gbe Gani Adams ó tó lọ sí appeal court ó bá tó lọ gbé ẹjọ́ lọ sí appeal court pé o ò ní gbà ọ́ lórí ọ̀rọ̀ Sunday Igboho àti Gbe Gani Adams. Ẹ gbọ́ kí ni ó wà láàrin Gbe Gani Adams àtolóyè Sunday Igboho. Ẹ wo ẹ̀yin yẹn wá ẹ farabalẹ̀ gbọ́ fọ́nrán látòkè délẹ̀ gbogbo ẹ̀ náà lẹ́ gbọ́. Ọ̀rọ̀ tó wá ṣe bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá yìí náà ni o, nípa ọ̀rọ̀ ọba Oluwo. Ọ̀rọ̀ ọba Oluwo ó ti ń kọjá abẹ́ o ẹ̀yin èèyàn wa ẹ̀ tó wá gbọ́n tó ṣẹlẹ̀ láàrin Oluwo àti àwọn Ìbàdàn. Kí ló ṣẹlẹ̀ láàrin Oluwo àti Ìbàdàn? Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ kí n sáré yànnàná ọ̀rọ̀ yẹn kí n sáré yànnàná ẹ̀ fún yín kó lè bá a yé yín. Wọ́n ní ó ní àṣà àti ìṣe kan tí wọ́n máa ń ṣe ní ìlú Ìbàdàn tí àwọn egúngún wọn máa ń gbé. Ó wá máa ń ní àwọn àṣà àti ìṣe tó ń ṣe láti ayé àtijọ́. Wọ́n ní tí Oluwo tó ṣe ń tako àwọn ìṣẹ̀ǹbálẹ̀ àwọn Ìbàdàn nìyẹn náà Ìbàdàn náà bá dìde pa ìwọ Oluwo láti bo síbo, ṣé Ìbàdàn ló jọba lé lórí ni àbí Oluwo ló jọba lé lórí àbáwọn wo ló jọba lé lórí tó fi jẹ́ pé n táwa ń ṣe nìbàdàn lọ́dọ̀ wa ń bì báyìí ni wọ́n wá sọ di ló mú sẹ́nu ló ń gbé sọ̀n láì ló ń ṣe gbogbo. Ẹ wo ẹ̀yin yẹn wá ẹ má jẹun gbà yín lákòókò kí wá ló ń lọ láàrin Oluwo àtàwọn Ìbàdàn débi pé àwọn Ìbàdàn fárígán sọ pé tó o bá padà bọ́ sọ̀n láì kó o sọ pé gbogbo ọ̀rọ̀ tó sọ yẹn ó kó jẹ yí pé àwọn ògbúdọ̀ rẹ́sẹ̀ rẹ̀ nìbàdàn mọ́. Ẹ wo ẹ̀yin yẹn wá gbogbo ẹ̀ náà lẹ́ gbọ́ nínú fọ́nrán ẹ má jẹun gbà yín lákòókò orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà lẹ́wà ẹ má bá wa ká lọ ẹ wá gbọ́rọ̀ ẹ̀. ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ tá a rò pé ó ti kúre wérégbò kò mọ̀mọ̀ kúre wérégbò. Aare Gani Adams ó mọ̀ tó ti gbé olóyè Sunday Igboho ó tó ti gbé lọ sí ilé ẹjọ́ appeal court o. ẹ̀yin èèyàn ṣé ẹ gbàgbé ẹjọ́ tí ilé ẹjọ́ gíga Ìbàdàn dánjò ní tí wọ́n dànù tí wọ́n ní kí ààrẹ ó san 500,000 fọlóyè Igboho kó fàkókò Igboho ṣòfò. Aare Adams lòun ò gbà o ó ti gba appeal court lọ o, ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ kí ni Aare Adams ń béèrè pé kí ilé ẹjọ́ appeal court kí ló ń béèrè pé kí kàn ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ̀yin èèyàn n ó gbé yín débẹ̀ ẹ wo àkójọpọ̀ náà níjàre ìkànnì tó ń bẹ ń bì. Ẹ̀yin èèyàn ẹ máa ṣí ẹ fídíò yìí o. Ṣé Oluwo ti forí jálé agbọ́n pátápátá báyìí? Oluwo ti forí jálé agbọ́n o. Àwọn ọmọ bíbí ìlú Ìbàdàn àwọn olóyè àwọn mọ́gàjí gbogbo àwọn ọmọ Ìbàdàn ṣàǹkóṣàǹkó wọ́n ti dìde o. Wọ́n lÓluwo ohun tó sọ ó ti sọ̀rọ̀ sọ o. Wọ́n léegun olóòlù tÓluwo sọ̀rọ̀ sí wípé kọjá àyè ni pé láti ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́hùn ìwọ̀n mẹ́nu ń kan ọ̀rọ̀ Ìbàdàn. Wọ́n ní kíákíá àwọn fún lọ́jọ́ bíi mélòó kó tètè kó ọ̀rọ̀ tó sọ jẹ bí bẹ́ẹ̀ kọ́ kò ní láǹfààní láti wọ̀lú Ìbàdàn. Wọ́n ní nǹkan táwọn ó sì ṣe fún kódà òǹgàn yóò kórìíra ara ẹ̀. Ẹ̀yin èèyàn kí lÓluwo sọ fọ́nrán yẹn náà ń ó gbé sí ẹ wá fẹ́yìn èèyàn wa gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri
àwọn ìlú wa gẹ́gẹ́ bí ìlérí tá a ṣe wípé a ní jẹ́ kí tí yín ó di bẹ́ẹ̀ la sì ní jẹ́ kójú yín ó fọ́ sáwọn nǹkan tí ń ṣẹlẹ̀ káàkiri ìlú wa jàre ẹ wo òun náà ni mo tún gbédé lónìí o tí mo ní pé a fi tó gbogbo ẹ̀yin èèyàn wa létí ó yá ẹ wá máa share ẹ jẹ́ kó kan gbogbo àwọn èèyàn wa kó kàn wọ́n lára káwọn náà lè mọ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri àwọn ìlú wa mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní gbogbo tẹ́ tí ń wò wá ẹ ṣeun o yóò dáa fún yín yóò dáa fáwa náà ẹ má jẹ́ ń gbà yín lákòókò ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi o látọ̀rọ̀ Ààrẹ Gani Adams ni o pẹ̀lú Olóyè Sunday Igboho bẹ́ẹ̀ bá gbàgbé ẹ̀yin èèyàn ọjọ́ kẹta nínú oṣù keje ó mọ̀ ní ilé ẹjọ́ gíga kan tí ń bẹ nílùú Ìbàdàn ló mọ̀ gbé ìdájọ́ kalẹ̀ lórí ẹjọ́ tí Ààrẹ Gani Adams pe Olóyè Igboho wípé wọ́n dàbí ọgbọ́n ọ̀rọ̀ táwọn èèyàn kan tí àwọn jọ ń sọ Olóyè Igboho lu ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí láti lè ní access sọ̀rọ̀ yẹn kì í tún wá ṣe bẹ́ẹ̀ tán nìkan wọ́n ní Olóyè Igboho ó tún wá láyà ó tún wá mú ọ̀rọ̀ yẹn ó tún wá fi síta sórí ayélujára tó jẹ́ wípé gbogbo aráyé ló wá ń gbọ́rọ̀ yẹn wọ́n lọ́rọ̀ táwọn sì ń sọ yìí ọ̀rọ̀ tí ò kan anybody ọ̀rọ̀ àṣírí ni láàrin àwọn àtèèyàn kan wípé ṣùgbọ́n Olóyè Igboho lu ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí tó sì jẹ́ wípé eléyìí lòdì sófin lábẹ́ òfin ní Nàìjíríà wípé èèyàn ò lẹ́tọ̀ọ́ láti máa tojúbọ ní tí ò bá kàn yàn wọ́n ní privacy àwọn Olóyè Igboho ó tojúbọ wọ́n ní fúdí èyí kí ilé ẹjọ́ kó gbé ìdájọ́ kalẹ̀ o pé àwọn fẹ́ gba 5 billion lọ́wọ́ Olóyè Igboho ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí ńgbà tí ilé ẹjọ́ gíga ìlú Ìbàdàn tí ó gbọ́ ẹjọ́ ọ̀hún wọ́n da ẹjọ́ ọ̀hún nù bí omi ìsanwó ni látàrí wípé wọ́n ní àwọn ẹ̀rí kan tí wọ́n kó wá pẹ̀lú affidavit wípé kò bójúmu pé kò lákàkì tó ìdí rèé tí adájọ́ ó ti Adémọ́lá Sàlámì tó fi da ẹjọ́ ọ̀hún nù bí omi ìsanwó tó sì pa láṣẹ fún Ààrẹ Gani Adams wípé kí wọ́n lọ san 500,000 naira bí compensation fún Olóyè Igboho pé wọ́n kàn tiẹ̀ fàkókò wọn ṣòfò láti máa wá sí ilé ẹjọ́ ṣùgbọ́n lẹ́yìn ìdájọ́ tí wọ́n gbé kalẹ̀ yìí ẹjọ́ yìí ò tẹ́ Ààrẹ Gani Adams kò tẹ́ wọn lọ́rùn o ìdí gan rèé táwọn náà fi wá gba appeal court lọ nílùú Ìbàdàn náà bákan náà wọ́n bá lọ sí ilé ẹjọ́ appeal court wípé ẹjọ́ tí àwọn gbé lọ sí ilé ẹjọ́ gíga pípé adájọ́ yẹn ìdájọ́ tó gbé kalẹ̀ kò tí àwọn lọ́rùn ó kù díẹ̀ káàtó wọ́n nítorí ẹ̀ o fún díẹ̀ yìí làwọn tó ṣe wá gbé ẹjọ́ yìí wá pé ilé ẹjọ́ tó tún lágbára jù tó jẹ́ àpíìlì kóòtù wípé kó lè bá wọn wo ẹjọ́ ọ̀hún dáadáa gbogbo táwọn sì béèrè fún nígbà táwọn gbé ẹjọ́ ń lọ sí high court wípé 5 billion làwọn fẹ́ gbà lọ́wọ́ Igboho látàrí wípé ó tojúbọ tí ń jẹ́ àṣírí ayé àwọn kó tún wá lẹ́tọ̀ọ́ pé ó tún wá lórí láyà ó tún wá gbé àṣírí ọ̀hún síta láì gbàṣẹ lọ́wọ́ àwọn pé eléyìí ìtẹ̀tọ́ ẹni lójúmọ́lẹ̀ ni o wọ́n ti wá gbé ẹjọ́ ọ̀hún ẹjọ́ ti wà ní appeal court báyìí níwájú adájọ́ mi kódà ẹni tó jẹ́ agbẹjọ́rò Ààrẹ Gani Adams ìyẹn Senior Advocate of Nigeria Yusuf Ọlátúnjí Ògúnrìndé àwọn ni wọ́n lọ gbé ẹjọ́ ọ̀hún lọ sí appeal court o nílùú Ìbàdàn tí wọ́n sì ti gbé ẹjọ́ ọ̀hún lọ síbẹ̀ kódà wọ́n ní kò pẹ́ yìí bóyá nínú oṣù kẹjọ yìí wọ́n ó gbọ́ ẹjọ́ náà o lápìl kóòtù èyí tí ń bẹ ní ìlú Ìbàdàn o n tí wọ́n sì ń sọ náà ni wípé Olóyè Igboho ṣe ó tẹ̀ ẹ̀tọ́ àwọn lójúmọ́lẹ̀ àṣírí n tó jẹ́ àṣírí àwọn privacy àwọn ó tojúbọ̀ ó lu ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí láti gẹ́ẹ̀tì gbogbo àwọn àṣírí yẹn kì í tún wá sí yẹn nìkan ó tún wá tú síta fún díẹ̀ yìí pé 5 billion táwọn sì fẹ́ gbà ní high court àwọn ó sì gbà o ẹ̀yin èèyàn kí lẹ rí sí eléyìí ọ̀rọ̀ tá a rò pé ó ti kúre wéré gbò ní o Ààrẹ Gani Adams ní kò tí àwọn lọ́rùn kò kúre wé o kò kúre gbò wọ́n ti gba appeal court lọ o nílùú Ìbàdàn tẹ́jọ́ sì ti wà ńbẹ̀ ṣùgbọ́n bí ọ̀rọ̀ yẹn bá ṣe ń lọ àwa ó gbìyànjú ká máa fi tó ẹ̀yin èèyàn létí bó ló ṣe rí lọ́dọ̀ tí yín ó yá o ẹ̀yin èèyàn wa ẹ máa share o kẹ́sì máa fi èrò ọkàn yín hàn sábàlá àríwísí wa ìyẹn abala comment section wa. ẹ wo ìkànnì Àràbà náà níjàre ẹ̀yin olólùfẹ́ wa àkójọpọ̀ náà ni àkójọpọ̀ ni ẹ wo ìmí ìmọ̀ tó ń bẹ ń bì ọ̀rọ̀ Olúwo sọ́lúwò wọ gàù báyìí ẹ̀yin èèyàn àwọn ọmọ Ìbàdàn àwọn àgbààgbà àwọn sànkosànko nílùú Ìbàdàn wọ́n ti bínú tán o wọ́n ti yarí pátápátá o mọ́ Olúwo lọ́wọ́ o wọ́n lólúwo ti kọjá ààyè ẹ̀ látàrí kíni kí lolúwo ṣe gangan ẹ̀yin èèyàn kò pẹ́ yìí ni fọ́nrán kan mọ̀ jáde ibẹ̀ lámọ̀ ti rí Olúwo tó ti sọ̀rọ̀ o lórí eégún kan
tó jẹ́ pé eégún tí wọ́n bọ̀wọ̀ fún gan ni nílùú Ìbàdàn, ìyẹn eégún Olóòlù tí máa ń jáde ní òótọ́ ní kò gbọ́dọ̀ fojú kan obìnrin. Ibẹ̀ láti rí Olúwo tó ti ń sọ̀rọ̀ pé eégún wo, eégún tó bá ti lóun fẹ́ fojú kan obìnrin kí ó yá máa wọnú igbó lọ ni. Ọ̀rọ̀ ń sà, ọ̀rọ̀ yìí ló ti wá dá wàhálà lẹ̀ tó ti jẹ́ wípé gbogbo àwọn mọ́gàjí, gbogbo àwọn baálẹ̀, gbogbo àwọn èèyàn ńláńlá sànkò nílùú Ìbàdàn ni wọ́n ti dìde wípé wọ́n ní ọ̀rọ̀ tó Olúwo sọ pó kọjá ẹnu. Wọ́n ní bólúwo bó bá jẹ́ pé ń tẹ̀lé bàṣubàṣu nílùú Ìwó ni, tó jẹ́ pé kódà nǹkan ń pè ní àṣà àti ìṣe tìlú Ìwó pé kò jọ lójú, wípé kò mọ̀ tó bẹ́ẹ̀ tí ó máa ta ẹnu àbùkù lu tí ó jẹ́ àṣà àti ìṣe ìlú Ìbàdàn. Wọ́n ní ìkọjá àyè ni. Wọ́n ní kọjá àyè ni. Wọ́n ló jọni lójú pé Olúwo á sọ̀rọ̀ ṣàùṣàù. Wọ́n ní tí ń ṣe ti pẹ́ eléyìí gangan lolúwo ni ó fi ṣe àsọpin rẹ̀ o, tí ò fi ní wùwàkíwà mọ́. Wọ́n ní tẹ́ bá mọ Olúwo, wọ́n lẹ́ẹ̀ tí mọ̀ wípé gbogbo nǹkan tí ò kàn nílẹ̀ Yorùbá ní dá sí àsọ̀rọ̀ ṣàkàṣàkà. Wọ́n ní kí ló kàn nípa ọ̀rọ̀ ìlú Ìbàdàn. Èmi kọ́ ni mò ń sọ̀rọ̀ o, ẹni tó jẹ́ ààrẹ fún àwọn mọ́gàjí nílùú Ìbàdàn, ìyẹn mọ́gàjí Asimiyu àti ẹni tó jẹ́ coordinator Ìbàdàn Compound Peace Initiative mọ́gàjí Nurudeen Akínadé, gbogbo wọn o ni wọ́n ti sọ̀rọ̀. Ọ̀rọ̀ ń jáde o, àwọn ọmọ ìlú Ìbàdàn wọ́n ti bínú tán o. Wọ́n ní ibi tọ́rọ̀ dé dúró yìí wípé Olúwo kíákíá kó tètè tọrọ dáríjì, kó sì ṣe tán kó kó gbogbo ọ̀rọ̀ ẹ̀, gbogbo ohun tó sọ yìí nípa Olóòlù, wọ́n ní kó kó jẹ pátápátá. Wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́ ìgbésẹ̀ táwọn ò gbé, kódà Olúwo kò ní lè wọ̀lú Ìbàdàn. Wọ́n ní tó wá jù àwọn lójú lórí ọ̀rọ̀ Olúwo ni wípé wọ́n ní ṣe bólúwo yìí ṣe bí ìlú Ìbàdàn ló gbé. Wọ́n ní gbogbo bó ṣe gbégbé ayé ẹ̀ ń lu Ìbàdàn, gbogbo ẹ̀ ní ń bẹ lọ́wọ́ àwọn. Wọ́n ní tí ò bá tètè ṣe ń tó yẹ kó ṣe, kódà gbogbo ògbé ayé tó gbé ìlú Ìbàdàn, gbogbo ẹ̀ pátápátá làwọn ti ṣe tán láti gbé síta. Wọ́n wá sọ fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n ní gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ó bà nínú jẹ́, gbogbo rádaràda, gbogbo kàntìkàntì t'Olúwo ń ṣe yìí, pé ó yẹ kí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, ìyẹn gómìnà Adeleke, kó ti kì í lọ, kó ti kọwọ́ ẹ̀ bọlẹ̀ látijọ́ yìí. Wọ́n ní ṣùgbọ́n ńgbà tí àwọn ò mọ nǹkan tó ṣẹlẹ̀ o, tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n fi ń wòran tó fi ń kọjú sí gbogbo nǹkan tí ò kàn. Wọ́n ní fún díẹ̀ yìí Olúwo bí ìgbà téèyàn bá gungi kọjú orí eréwé o lọ̀rọ̀ tìlú Ìbàdàn tó dá sí. Wọ́n ní àṣà àwọn ni, ìṣe àwọn ni, àwọn mú àṣà àtàwọn àwọn ń gbé lárugẹ, àwọn ò fàṣà àtàwọn ṣeré. Wọ́n ní kí wá ló wá kàn láti ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́hùn kó wá mọ́ bẹnu àtẹ́lu tí wọ́n ń ṣe nílùú Ìbàdàn. Wọ́n ní ìkọjá àyè ni o. Wọ́n wá sọ, wọ́n ní gbogbo ìgbésẹ̀ t'Olúwo ń gbé yìí bó fẹ́ dá wàhálà tí ò ní tán lẹ̀, ó fẹ́ dálẹ̀ ni o sílẹ̀ Yorùbá, pé gómìnà Adeleke Nurudeen, pé ìran tí wọ́n ń wò nípínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú gbogbo t'Olúwo ń dánwò yìí pé kò bójúmu o. Wọ́n ní kò bójúmu. Àwọn wá sọ báyìí lóní kíákíá wípé gbogbo t'Olúwo sọ kó tètè kó jẹ. Bí bẹ́ẹ̀ kọ́ gbàdógbàdó yóò gbowó àgbàdo lọ́wọ́ Olúwo. Ṣùgbọ́n kí l'Olúwo sọ gangan ẹ̀yin èèyàn wa? Ó lágbára o. Àwọn ọmọ ìlú Ìbàdàn ń para gidi o. Wọ́n yarí. Ẹ̀yin náà ẹ máa wò. Ó ṣe jẹ́ gbogbo nǹkan tó bá jẹ́ ti Yorùbá l'Olúwo ni mọ́ bẹnu àtẹ́lù. Olúwo tá a sì ń sọ̀rọ̀ yìí, ìwé ìlànà àbáláyé yìí náà ló sì fi jọba. Tora rí ibi tí wọ́n sá gbogbo picture yẹn wà ń gbòòrò náà tá a rí. Ṣùgbọ́n Olúwo ń sìn anything tó bá ti jẹ́ traditional culture tiwa, òun ló ń bẹnu àtẹ́lù. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táwọn bàbá Ìbàdàn yìí tí wọ́n sì sọ àwọn àgbààgbà ìlú Ìbàdàn yìí, kí ni gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ń wò? Gómìnà ò gbégbèsè kankan. Nígbà téèyàn jọba sílùú Ìwó tó wá ń bẹnu àtẹ́lù tí wọ́n ń ṣe nílùú Ìbàdàn, kí ló kàn bẹ́ẹ̀? Ẹ̀yin èèyàn ẹ máa fi kọ́mẹ̀ntì yín, ẹ máa fi sí abẹ́ fọ́nrán yìí, ẹ sì máa share ẹjẹ́ ó lọ fà gan kó gó fàánú ayé. Mo kàn tẹ̀ fẹ́ máa gbọ́n tẹ́yìn ọmọ Ìbàdàn, ẹ gbọ́ bó ló ṣe rí o, ẹ máa kọ́mẹ̀ntì o sábàlá àríwísí wa. Ṣé ẹ gbọ́ mi o? Àṣà tó bá bá human right mu, tó ń violate human right, èmi tí mo sọ constitution I should not be part of. N gbọ́dọ̀. Àṣà tí ó bá ti jẹ́ pé yóò máa pa ọmọ lára, àtijọ́ tẹ́ ẹ bá ń ṣe, àtijọ́ ìṣèṣìn mọ́. Ẹ wo orú Olóòlù tó wà ní Ìbàdàn tí ń sọ pé obìnrin ò gbọ́dọ̀ jáde, tó bá jọ́dọ̀ tèmi irọ́ ni. Olóòlù tó ń róbìn, obìnrin gbé nù ìlú.
tọ́ ọ̀ bá ti fẹ́ róbìn tí ń gbé nùlù níbo ni kó ti lọ ọmọ gbólóòlù ẹ nínú gbó kò bá constitution mu it is criminal àwọn ẹgbẹ́ ẹ̀ ń kí ọba mọ́lẹ̀ tí ì ṣe ẹgbẹ́ yẹn ló fi jẹ ọba gómìnà ní máa jẹ ọba. ẹ wo eléyìí ni mo ní kí a fi tó yín létí o gẹ́gẹ́ bíi ti ìlérí táwa ṣe o páà ní jẹ́ kí ti yín ó di sí gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ o ní ìlú wa o ẹ bá wa ṣe ẹ bẹ́yìn ò bá tí ì fọ́lò ìkànnì wa bójórí YouTube ni bójórí. ẹ wo ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé bá a ṣe wọlé ló yẹ káàkiri mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáláyé níbi tẹ́ ẹ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ẹ ti ń gbọ́ wa lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa etí náà ò ní di o oréré létí gbogbo wa ó máa gbọ́ níbi ọ̀rọ̀ Alhaji Sunday Igboho àti baba Gani Adams àti ọba Ìwó Olúwo àti àwọn Ìbàdàn níbi tá fi àdàgbà ẹ̀ sọlẹ̀ sí lónìí rẹ̀ bó bá tó ṣe ń lọ àtọ̀jẹ́ ká ẹ̀ máa gbọ́ àdúrà mi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé ire lójú owó rí ire lójú ọ̀la rí ire lójú gbogbo wa mọ̀ rí o ire lójú gbogbo wa mọ̀ rí o ìpàdé wa bí oyin.